lágbára báyìí o ẹ̀yin èèyàn àṣé Táyé Currency ò tí ì sinmi kò tí ì sinmi lórí àwọn òkòòrò oríṣiríṣi tó ń jù lórí ayélujára ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ rò wípé ìgbà tí Òṣùpá àti K1 The Ultimate tán ti jáde láti wá declare wípé kò sí jà mọ́ lágbolé fújì pé kí kálukú kí wọ́n máa bára wọn ṣepọ̀ a rò pé gbogbo òkòòrò tí Táyé Currency tó ń jù yóò lọ sópin ni ṣùgbọ́n ó dàbí pé Táyé Currency kò máa tí ì dẹ́kun àwọn òkòòrò tó máa ń jù síta o ẹ tí wọ́n gbọ́ àwọn nǹkan tó tún sọ nínú fọ́nrán yìí àwọn comparison tó tún ṣe láàrin àwọn olórin jùjú àwọn tó ń kọrin jùjú bíi Sir Shina Peters bíi King Sunny Adé àtàwọn olórin jùjú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá link ọ̀rọ̀ yìí ó link ẹ̀ mọ́ orin fújì náà wípé orin fújì ó láwọn àlàyé kan tó ṣe nípa orin fújì nípa pé ẹni bá fẹ́ràn lágbájá ó lè mọ́ fẹ́ràn tàmọ̀dò ó lágbára ẹni bá sì fẹ́ràn tàmọ̀dò ó lè mọ́ fẹ́ràn orin tí tàmọ̀dò kọ ẹ wo ọ̀rọ̀ yìí lágbára ògbẹ̀nù tán ẹ jẹ́ ká jìjọ gbọ́n tó sọ nínú fọ́nrán ìkẹ́dẹ̀ má bá mi fò opinion ti yín nípa ìsí comment àti pé tá gan lẹ́yìn tún lérò wípé òkò ọ̀rọ̀ yìí ó tún bá wí lọ́tẹ̀ yìí ẹ má gbàgbé láti máa bá mi subscribe lórí YouTube ẹ má bá mi follow DigiNaija online TV lórí Facebook ẹ máa like ẹ̀dẹ̀ má bá mi pín fọ́nrán ìkó máa lọ káàkiri orí ayélujára ẹ jẹ́ ká jìjọ gbọ́ nǹkan tí Táyé Currency tó tún sọ nínú fídíò yìí. ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ fún ti ní náà ẹ bá a sùn àwọn fẹ́ wàhálà àmọ́láríà. àwọn fẹ́ dressing láàrin wa mọ́. àwọn fẹ́ fi ọ̀rọ̀ èébú mọ́. iṣẹ́ oníkálukú yẹ símú ló máa gbé ọ. bó o bá ṣe lè ṣiṣẹ́ sí ló ṣe máa make money tó. àwọn tó ń pè wá lélẹ́rẹ́ wọ́n gọ̀ wọ́n mọ̀ mí sí dáadáa. àwọn tó ń pè ní bọ́dí lélẹ́rẹ́ o wọ́n mọ̀ lẹ́ẹ̀mọ̀ ẹnì kankan. àwọn tó ń pè mí máa sùn. òun tó ń fẹ́ ni ọ̀rọ̀ music jẹ́rìí yẹn máa so. oríṣiríṣi ló pín sí. ọ̀rọ̀ music ó dàbí àmàlà ẹ̀bà fùfú iyán ọmọkùnrin máa ń sìn o kádà dúró lórí mẹ́rin o. àmàlà ẹ̀bà fùfú iyán pẹ̀lú ráìsì tó yí pé márùn. ẹni tó bá fẹ́ràn yan káfífẹ́ sẹ̀mú sí kẹfà ẹlòmíì bí ò bá jẹyàn lójúmọ́ kò ní í sùn àwọn ẹlòmíì bí ò bá jẹ àìsí lójúmọ́ kò ní gẹ̀ẹ́ta ẹlòmíì lọ́rẹ́ bí ò bá jẹ sẹ̀mọ́ àti pé tó ń bá jẹ kò ní dájẹ́ sí níwọ̀n. àwọn ẹlòmíì kọ̀ yí ní Canada ẹ̀bà ló jẹ́ tí wọ́n bá yóò sùn àwọn kan ò kì í jẹ́ bá rárá àwọn kan dẹ̀rẹ̀ ẹ̀wà ló jẹ́ tí wọ́n ọ̀pá ọmọ abúlé ìṣàdé o ẹ̀wà ló jẹ́ tí wọ́n o. àwọn bí kẹrẹrẹ àwọn lápá kan kì í mú omi o fùfú ló jẹ́ tí wọ́n. bọ́lá fújì ṣe lórí yẹn ẹni tí ò ní jẹ́ bá ń dẹ́ bá fún wọn ló wà lọ́jọba wọ́n á gbọ́dọ̀ sí ní síwáàsì. ẹni tí onídàbò fún ọ tẹ́ bá fún ní fùfú ó máa lọ àbí kó lọ lo oògùn ìyàgbẹ́ ọ. ẹni bá fẹ́ràn ráìsì o tó bá jí láwùrọ̀ ìrẹsì náà rí tó bá rí lálẹ́ ìrẹsì náà rí ọ̀rọ̀ mi sì nìyẹn. ẹ bá fẹ́ràn lágbájá ó lè má fẹ́ràn ọ̀gá mẹ́dọ́ sí mọ́. ó lè má jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé òkè ṣojoojúmọ́ náà ń jẹ àmàlà àwa gan àmàlà ló ń jẹ tiwa sí mọ́ à ń fi ráìsì mu à ń fi sẹ̀mọ́ òkun ọmọ bá jà o ọmọ àwọn ìbàdàn yà o ọ̀rọ̀ bísí bó ṣe lọ́nìí yà o ẹni tí ò ní yíyan kò ní yíyan súnmọ́ àwọn kan wá wà débi sí wọ́n mọ bí sí dáadáa àwọn yẹn ló mẹ́tò ọmọ ogun bá ń sìn wọn lórí èyí tí wọ́n sùn mọ́ wọ́n sọ pé lágbájá yìí òun ni mo fẹ́ràn sùn mọ́
àwọn eléyìí wọ́n mọ̀ mí sí ìbọn ni wọ́n máa pín sí ìran ọba ẹ̀sọ́ tẹ́ ọmọ ogun máa ń sìn ọmọ ọba ọjà máa sùn. Báyọ̀ nínú ogun tí a ní tí ó ti tó. Nínú ọlá tí mo ní tí ó ti tó mo gbìyànjú mo bá sí rí ẹja ẹgbẹ́ mi. Mo dẹ̀ tí wọ́n níyà ẹ̀rọ mọ̀ pé ọlọ́run náà ní lọ́ba tí mo ṣe yìí fún ó ṣe ní iṣẹ́. Torí ìyẹn ṣàbùmí ṣàbùmí kí n dolúborí ọ̀dálẹ́dẹ̀lẹ́ rí ní fojú wọn rí nǹkan. Àtàwọn tó jẹ́ ọ̀tá òde kí n dolúborí ọlọ́run ọba tó sọ mí ní ipò ní fi mí sílẹ̀ bí mo ṣe ń sún kọ́rẹ́sì etí ẹ̀. Ọmọ ilé ẹ̀kọ́ ìròyìn ní òní sọ. Èkó jẹ́ kọ́ ọjọ́ òkú kí lè mọ̀. Ọ̀rọ̀ ọmọ ọlọ́run ọba tó sọ mí ní ipò ní fi mí sílẹ̀ bí mo ṣe ń sún. Ẹni bá fẹ́ ọ̀tá àmẹ́dù, ó lè má ṣe fún arábáyá. Ẹwọ́n bí ní ìsà òbí. Ẹwọ́n aládé ní, kíkà òjijì, sọ̀ni, aládé ní sọ̀ni adé. Àwọn tó tẹ̀lé wọn, Ṣínà Peter. Torí tàbá dákọ̀ ní Fújì tàbá fi wéra wọn, ẹni náà bàbá. Kùdẹ̀rí bẹ́ẹ̀ máa so ẹlẹ́wà ní sáìdì ìyẹn nìkan ẹjẹ́ àgbẹ̀ sórí jùjú o. Àwọn Délé Táíwò, àwọn Délé Abíọ́dún, tábàmù sọ̀rin, tábàmù òbí, àwọn Délé Abíọ́dún, àwọn Ṣínà Peters. Délé Táíwò, Wálé Thompson ọmọ Popular Jingo, ìyẹn ẹ̀gbọ́n tí Wálé ẹ̀sà ẹ̀gbọ́n Currency, Wálé Thompson máa bọ́dá mo kí i. Ẹ máa tọ́jú òòṣà Wálé o. Ní Kánádà mi ò bàbá mi ṣẹ̀. Èèyàn Currency ọmọ òrìṣà òun. Currency mo ti jàdọ̀ lọ o. Èmi àti onídẹ̀ẹ́dẹ́ ọ̀la lójú àlẹ́. Àwọn ìyá aláǹdẹ̀ yìí ní ọ̀túnla o. Ayé máa jáde báyé ojú jáde mọ́. Èmi ọmọ bọ́ọ̀sì ní máa dá ní àná. Ẹ̀tọ́ òyìn yẹn wò wò nígbà. Sídán. Sọ́yẹ́ ìyá Yorùbá. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọn mọ̀ ọ́ bàdàn. Sídán. Ọ̀rọ̀ jùjú tí mò ń sọ̀rọ̀ táyé. Ṣé ara wọn ní jùjú wọn? Aládé ní ìsọ̀rin. Wọ́n kọrin tiwọn o. Obì kan máa dá nǹkan tí wọ́n. Délé Táíwò, Ṣínà Peter, Délé Abíọ́dún, Yésùfù wọn kan tí wọ́n. Mágbé nìbàdàn, Máìkú Adéyè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa sùn. Obì wọ́n bá kọrin àkọ́dé Currency wọn tẹ̀lé nípa ẹni rí kọrin tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Ọwọ́ ẹni ló ti sọnù gan. Ayélujára fi sílẹ̀ sí i. Dúró náà. Àgbájọwọ́ mà ní ọlọ́gbẹ́rú lórí. Àwọn ọmọ wa ẹ máa jẹ́ kọ́ tààtà. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ́sùn gbọ́ ti Táyé Currency tó tún sọ kalẹ̀ rẹpẹtẹ yìí. Kí lójú tẹ́ fi wò ìyàwó ló kọ sí yín? Ẹ máa bá mi sọ opinion ti yín sí kọ́mẹ́ǹtì, àti pé ta gan lẹ́yìn tó lérò wípé àwọn òkú ọ̀rọ̀ ẹ̀ tó tún sọ style nínú fídíò yìí ta lẹ lérò pé òun bá wí. Ẹ máa jọ opinion ti yín sí kọ́mẹ́ǹtì. Ẹ má gbàgbé láti máa follow DJ Naija Online TV lórí Facebook, lórí YouTube. Ẹ máa bá mi subscribe, ẹ máa like, ẹ dẹ̀ máa bá mi pín fọ́nrán ìkó máa lọ orí ayélujára káàkiri. Ká tún pàdé láyé àti láfíà.
ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.